Yes, ẹ̀yin ènìyàn mi mo kí yín ẹ káalẹ́. Inú mi dùn fún fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan tá à ń sọ, tá à ń pariwo kó ṣẹlẹ̀, òun náà ló ń ṣe yìí. Àjọṣepọ̀ òun la nídìí lọ́wọ́ tàwa yìí. Ẹ jẹ́ ká gbé agbára sílẹ̀. Àwọn Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé ó ti wà nílẹ̀ Yorùbá láti ilẹ̀ wá. Gbogbo wa la ń gbọ́ ogun Àgbẹ̀kọ̀yà. A lè kó yán wọn kéré. Wọ́n lọ visit olóyè Ìgbòho. Wọn ò sọ bá àwọn ṣe tó, bàbá ni wọ́n jẹ́ fún olóyè l'Àgbẹ̀kọ̀yà. Torí àwọn ẹgbẹ́ àgbà ni, ẹgbẹ́ àgbàlagbà ni wọ́n jẹ́. Wọ́n gbé agbára sílẹ̀, wọ́n gbé ọjọ́ orí, wọ́n gbé ipò sílẹ̀, wọ́n lọ visit olóyè. Olóyè dẹ̀ mọ rírì wọn. Òun ni fọ́nrán tí mo fẹ́ kẹ́ wá wò. Bákan náà ni bàbá wa Kọ́lá Olótù, ọmọ Àdábánijà. Àwọn náà sọ̀rọ̀ nípa awuyewuye tó ń lọ lórí ayélujára. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹnu àtẹ́ lu gbogbo ìgbésẹ̀ tí ọmọ Adéyẹmọ rìn. Gbogbo ẹ̀kọ́ pátá ni bàbá yín ọ̀nà lé lórí. Òun náà wà nínú fọ́nrán tí ẹ fẹ́ farabalẹ̀ kí ẹ bá mi wò dé òpin o. Ẹ wo fọ́nrán yẹn wò délẹ̀, ẹ wò tán. Torí mi ò ní sọ̀rọ̀ pọ̀ jù lórí ẹ̀. Àwọn ènìyàn ń pè wá lọ́tún lósì lórí awuyewuye tó ń ṣẹlẹ̀. Ó dùn mí pé láìpẹ́ yìí àdúdù dúdùn lọ́sàn aṣọ ni mo ṣe ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ jọ̀ọ́ ẹ dúró tì mí fún àkókò yìí. Ó lè take wa ní 2 weeks before ká tó padà sórí standard wa. Àwọn France ti na wọ́n fẹ́ na Sweden pa. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá wa pín ètò náà, ẹ bá wa pín, ẹ jẹ́ káwọn èèyàn rí ohun tó ń lọ. Ẹ jẹ́ káwọn èèyàn rí development tó wà ńlẹ̀ ń sìn. Ohun tá à ń fẹ́, ibi tá a fẹ́ gbé obì sí náà ló bi lálẹ́ hù sí yìí. Àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wọn ti darapọ̀ mọ́ olóyè Májàsọ́lá Ìgbòho. Ẹ jọ ṣiṣẹ́ papọ̀ kó kọ́ díná pé bí ẹ wá darapọ̀ mọ́ ẹ̀yin náà wá ń yẹ̀ èrò ẹkùn. Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ àgbà ni nọ́mbà 1 lẹ́jẹ́ nílẹ̀ Yorùbá, gbogbo wa ló mọ̀. Ṣùgbọ́n ẹ jọjọ ṣiṣẹ́ pọ̀ láti fi kojú àwọn tó ń fi wa lápè yìí. Ohun táwa ń sọ ni ohun tá à ń pariwo, ohun tá à ń jà lé lórí rèé. Gbogbo nǹkan tó yẹ káwọn OPC, ohun tó yẹ kán ṣe rèé. Ohun táwa expect wọn kán ṣe, òun kọ́ ni wọ́n ń ṣe. Àwọn ń du ipò ní o pé Ìbà Gani Adams ti ń jagun tipẹ́ láti inú oyún wá ló ti ń jagun. Ṣé láti inú oyún ni Ìbà Gani Adams ti ń jagun là ń gbọ́ tí wọ́n ń pariwo kiri. Kò ń ṣe ohun tá a nídìí rèé. We don't need all this àwọn àlàyé tẹ̀ ń ṣe fún wa. Ohun tí ẹ̀yàn fojú rí òun là ń sọ. Bí olóyè ṣe wà yẹn, olóyè ti wọnú igbó léèní. Ṣé ẹ fẹ́ gbọ́? Kì í ṣe gbogbo ẹ̀ náà la lè sọ. Wọ́n ti wọnú igbó léèní. Ẹnìkan ló fi ọmọ àti ìyàwó sílẹ̀. Ṣé rò pé báwo lẹ ṣe tó bá jẹ́ ilẹ̀ lẹ jẹ́ ìyàwó olóyè, báwo lẹ ṣe máa fi ọkọ yín fi yín sílẹ̀ wá ń jà fún orí olórí nínú ìlú? Ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ ti lè fi ọkọ gan sílẹ̀. Bó ṣe jẹ́ nìyí. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa farabalẹ̀ kí ẹ wo ètò yìí, ẹ bá wa wò ó. Àwòyè lẹ́ wò ó, ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àkàlàmàgbò TV show kò ní bàjẹ́ fún wa o. Ó dàárọ̀. Ẹ jẹ́ ká pàdé ní àárọ̀ ọ̀la lórí àwọn live fẹ́rẹ́fẹ́ tá à ń ṣe ní agbára Ọlọ́run. Àsùn yìí ní gbogbo ààjì lágbára Olúwa. Àtẹ́wọ́ fún Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà tí mo ti dààmú dé gan yóò ti bẹ̀rẹ̀ tó bá kà wọ́n ní section by section ṣe ó fi hàn mí pé Àgbẹ̀kọ̀yà yẹn lára. Wọ́n gba oríṣiríṣi ẹgbẹ́ lálejò ọ̀tẹ̀ yẹn Àgbẹ̀kọ̀yà kàṣíà. Àtẹ́wọ́. Àtẹ́wọ́ ológun. Bàbá tí wọ́n dá ẹgbẹ́ yẹn àwọn ọmọ ẹ̀rọ kan wọn pé ìyàwó rẹ̀ jẹ́ Yorùbá pàápàá jùlọ àwọn àgbẹ̀ tá a tó pé àwọn àgbẹ̀ ni wọ́n ń ṣètò jíjẹ mímu fáwọn àti bébè kan jẹ Fúlàní láwọn jẹ ó sì ti fa wá dá èmi ló gún ọ̀gá so fún ní èyí ló mẹ́tò púpọ̀ gan ló mẹ́tò gan á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa gbogbo àwọn bàbá wa olúmọ gbogbo ọba pátápátá ló lọ bá tó bá lóun ọgbà kí la fẹ́ sọ kò sí bàbá mi Olúbàdàn ní Sunday mọ́ ní bàbá mi á lọ bá Bọ́lá á lọ rí àrẹ á sọ̀rọ̀ rẹ fún a sì mọ̀ pé Yorùbá ni yóò gbọ́ tó rò sí nǹkan kan wọ́n wá dọ́dọ̀ àrẹ dọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́mọ wa nínú kò sí nǹkan kan kí ló ṣe
sílẹ̀ ẹjọ́ kọ́ máa bọ̀ lé àwọn bàbá mi bẹ̀rẹ̀ sí pè mí pé mo bọ̀ lé bàbá àjẹ́ ní kọ́ mọ́ ṣe kò pẹ́ tó bá nífẹ̀ẹ́ mi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bàbá Tinubu ọdún mẹ́jọ ni ó ṣe tí ó pè ọdún mẹ́jọ bàbá Tinubu ó lò dá wa lójú pé ó tó parí ọdún mẹ́jọ yẹn àlàáfíà ó ti jọba ńlẹ̀ Yorùbá ní ìgbésẹ̀ security tí bàbá Tinubu ń gbé fúnlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó lè jẹ́ pé àwa ọmọ rẹ̀ náà láṣẹ. Tí bàbá tó parí ọdún mẹ́jọ mo fi Ọlọ́run búra fún yín pé àwọn àgbẹ̀ ọmọ ológun lọ́sí ológun lánàá. Ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà gbogbo security ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn àjùlọ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ mòjé yẹn òdì yẹn mọ́ ní kọ́ńtà pamọ́ lẹ̀. Nígbà tí ọba fi tóbi jọ́ mélòó kan sí àwọn tó jẹ́ ọ̀gá wa àjọṣepọ̀ ẹ̀kọ́ máa ti fẹ́ sí orí ó ti wà lẹ̀ àwọn bàbá wa ti ṣètò ààrẹ sì ti tẹ́wọ́ gbà pé àwọn ọmọ wa náà ni wọ́n lè mójútó ilẹ̀ wa ọba tó ní mí òun lọ́ba tí sàdéhùn tí mo ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé ìkẹ́ tí mo sọ ìkẹ́ tí mo rí ni tí mo lè fàpẹ́rẹ́ hàn ọ̀gá mi láwọn nìkan táwọn náà rí pé òótọ́ ni mo sọ fún ó ti wà nílẹ̀ tó sì ṣùgbọ́n bí wọ́n ṣe bá wa ṣe àti Nàìjíríà tó fi tì í ní láfíà aago kan tí a fi ṣètò ṣé gbogbo òfin lè wà bó ṣe ẹ̀kọ́ wà ìrọ̀ níbi ṣùgbọ́n lóògùn Ọlọ́run ẹja ṣe ra wa lọ́kàn lámọ̀dàlẹ̀ àwọn tó jẹ́ ọ̀gá wa torí pé àwa tí a sọ pé wọ́n ń rèébù àwọn ìyá wa wọn ìdí káwọn bàbá wọn lóko ohun tó ń ṣe bá tí a bá bẹ̀rẹ̀ sí ètò àti mójútó nǹkan yẹn a gbọ́dọ̀ jẹ́ kí ìgbọ́ra ẹni yé wà níbi pé a gbọ́dọ̀ ṣèbàjẹ́ a gbọ́dọ̀ dúdú ti àwọn bàbá yẹn a gbọ́dọ̀ dúdú ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu a ní gbọ́dọ̀ dúdú ti gbogbo balẹ̀ Yorùbá pátápátá ọ̀rọ̀ mi yẹ ọyọ pẹ́jọ́ wọn yé wa. ó ti yé wa sá ó yé wa. gbọ́yé gbèsè yẹn ṣèbà tí ò da oṣù tọ́kàn wá pẹ̀lú ọkọ̀ ọba àtìyàwó jà. kò sí tó kàn wá o. oṣù tọ́kàn wá pẹ̀lú ọlọ́pàá àti tiẹ̀ agbọ́dọ̀ àtàkì ọlọ́pàá agbọ́dọ̀ àtàkì DSS agbọ́dọ̀ àtàkì sójà torí pé àwọn náà ni wọ́n máa. àjọ wa náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. láti ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tó bá ní ká gbé lórí security wa ọ̀dọ́ àwọn bàbá wa ní ajá sí lọ́mọ ewúro ìsìnlẹ̀ àwa la mọ́nú gbó wa àwa la máa ṣáájú àwa la sọ fáwọn sójà àti ọlọ́pàá àti bẹ́ẹ̀ tó yá ká lọ àwọn terrorist tó ń pa àwọn bàbá wa rẹ̀ àwọn terrorist tó ń jí wa gbé àwọn terrorist ò jẹ́ ká lóko àwa la máa jẹ́ alámì fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ ìjọba pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu so ẹ̀tọ́ bá ní kí bàbá ti gbọ́ mọ́ àwọn tó pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé yìí fún àlàáfíà wa ẹ̀kọ́ ní Yorùbá ẹnu bá ní kọ́mọ̀ láṣeyọrí ní òní láṣeyọrí àṣẹ wa gbogbo ẹ̀tọ́ bá ní bàbá Tinubu mọ́ láṣeyọrí kò ní láṣeyọrí bàbá mi ní ẹni tó wọ ojúlẹ̀ rúbà èmi ni mo rí àpẹẹrẹ bí àwọn bàbá Olúmọ gbé débẹ̀ tí mo sì gán ní tí ń dẹ̀bi dé ọ̀gá tí mo rí pé bàbá Tinubu nífẹ̀ẹ́ Yorùbá tó pọ̀. kálukú lè sọ tó bá wù jọkú lọ́jọ́ ìsinmi gẹ́gẹ́ bí tó dà sọ lẹ́ẹ̀kan àwọn mi ní ohun tí kò jẹ ní wa ẹni tó ní ohun tí jẹ ní wa tí ò tó bá tẹ̀sẹ̀. Ọlọ́run mo lọ fẹ́ gbà noise maker ni wọ́n. olùgbà tó ń dogun ó lóun pa kúkú pa gígùn òun ṣe gbá kó sì délé ó sì mú ọmọ adìẹ mẹ́fọ́ sí tẹ̀ lójú wo díẹ̀ tó tókun. èèyàn mẹ́ta gẹ́dẹ̀ ń bẹ tó gbé tí máa ń kúrọ́ àlèjà tó máa ń kúrọ́ àlèjà wọn talẹ́ ní àkọ́kọ́ aláboyún arúgbó bàbá gbà tí arúgbó bá sọ yìí pé ẹyẹ mọ wọ̀nyí ilẹ̀ yìí mọ̀ láyé ìgbà kan tí àwọn Fúlàní yẹn bá ń bọ̀ àmọ́ fátẹ́kùsọ àwọn tí dàrí gbà ọgbẹ́ àlejò ẹnì kejì aláboyún God bless you tí aláboyún bá ṣe yẹba ní kí ló ṣe ọmọ mi ọmọ tí a bá fẹ́ yẹ pàtàkì sí náà àlejò lálẹ́ nìkẹta àlejò ní tí àlejò bá dé tó bá ní òjò ọ̀rọ̀ ń bì ní lálẹ́dé òjò tí ń rọ̀ ní Abẹ́òkúta ó lè wúpọ̀ lẹ̀ àwọn òsì lábẹ́òkúta mímọ̀ láti Abẹ́òkúta àlejò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwa ọ̀dọ́ àwa la mọ bí tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ àwọn ò lè já wa torí àwa làwọn alájẹ Yorùbá là ń gbé mẹ́ àwọn làwọn bàbá wa ń dáko làwọn mọ́mí wa ń lo kó bẹ̀ yẹn àwọn fámìlì wa náà ń rè
àwa la mọ̀ wọ́n àwọn èèyàn mọ̀ wọ́n sọ́jà tó wá láti Kaduna tó wá láti Maiduguri ó lè mọ̀ wọ́n àwa la wá mọ̀ wọ́n àwa la fẹ́ ṣáájú ẹ̀yin tẹ̀lé wa ẹ fà wálẹ̀ pẹ̀lú wọn àdèlé sàṣìtì àtẹ̀jọ́ lásìpẹ́ àlùbáríkà ọba tó ní wá àlùbáríkà gbogbo àwọn bàbá Tinubu àwọn bàbá tí wọ́n láwọn ti ṣe láti ṣe so tí a bá dẹ̀ ń ṣètò yẹn èmi mọ̀ pé àwọn bàbá yẹn yàtọ̀ fún pé state. ọ̀rọ̀ Sunday Igboho tó wọnú gbókìlẹ̀ yìí gbọ́n pa ẹ̀ alárèéjọ́ àgbà nǹkan gbé nǹkan hánu lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ nígbà tí nǹkan faná sójú ìmọ̀ ta báwọn kan o nínú gbó alágbèrè tó bá gbé tó bá yè ẹja kí ẹpin á ṣeun Yorùbá bí n bá ń bọ̀ ǹjọ́ mi bọ́yá èbó ni wọ́n wà ìní wá Fúlàní òun sì ní wá Láwúsá sì ní wá Yíbò èbó ni ń wà èèyàn jáde ọ̀fẹ̀mí ẹ̀ wéwu lọ kó àwọn èèyàn lọ́nú gbó ó sì ń wá àwọn ọmọ tí wọ́n sọnù yìí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí àtàwọn olùkọ́ wọn wípé kọ́lọ̀ jàjàǹgbara kọ́ gbà wọ́n wá ayé sì tún yí mọ́ nǹkan míì wọ́n ní tíátà ní í ṣe pé ń ṣe fíìmù nínú igbó ni ọkàn wọn wá inú igbó ṣúrúṣú kan ládùúgbò ní bá ń dẹmọ ń bẹ̀ inú igbó tí a ń fi dúróònù gbé tá à ń wo gbogbo inú igbó agejù ilẹ̀ yìí ń pè ní tíátà bọ́mọ èké bá débi ẹ̀rù ọba a ní tíátà ní í ṣe kọ́ńtẹ́ǹtì ni advice tí màá fún ẹ̀yin èèyàn rèé o pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń fẹnu àbùkù kan Sunday Igboho ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run a máa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà yìí dàbí ẹgbẹ́ òṣèlú ni ẹgbẹ́ kan bá ti ń rọ́wọ́ mú ẹgbẹ́ kan ó fi lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan kan mọ́ kí lọ́wọ́ á ṣe nú gbogbo adúdú owó bọ́yọ́ la títì ní àbó ṣe nǹkan kan ni èmi kì í ṣe ẹni tí máa criticize èèyàn tí máa desin gọ́ọ̀mù mọ́ ojú o ntẹ́ èèyàn bá ṣe tó bá dáa èmi ò rí pọ́ dáa o. tí Bọ́lá Tinubu bá parí ọdún 4 àkọ́kọ́ tí wọ́n bá gbé òṣùwọ̀n tí a bá gbé nǹkan tó ṣe lórí òṣùwọ̀n construction tó ṣe tá a bá gbé lórí òṣùwọ̀n láti gba wọn ti dá Nàìjíríà lẹ̀ ìjọba ò ṣerú ẹ̀ rí o. èló Bọ́lá Ahmed Tinubu ti ná sórí iná táǹkùn láyé Ọbásanjọ́ $60 billion ní o kìí ṣe náírà o láti jókèlè dẹ́ tá a fi ra òògùn ṣùgbọ́n Ọbásanjọ́ òun ṣe security níjọ́ náà ibi tí nǹkan fi yàtọ̀ fún nǹkan nu bàbá ń kí bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ security tí wọ́n bá láwọn kan gbóná àrírú wọn rí yóò wọnú gbótọ̀ wọn lọ a lè rírú ẹ̀ mọ́ nínú security lẹ́yìn ìgbà tó kù ń bẹ̀ ni security Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ̀ ntọ́fẹ́ járáǹkì ìjọba Tinubu yìí ó sanwó dáadáa ó sanwó fúnjọba àbílẹ̀ ó sanwó fúnjọba àpínlẹ̀ lóòótọ́ gbogbo nǹkan wọn ṣùgbọ́n tí wọ́n ń fowó ń ṣe ó yẹ ká máa rí owó táwọn ìjọba àpínlẹ̀ sì gbà lọ́dún 3 àwọn ìjọba tó lọ́hùn láyé Buhari ọdún 8 tí Buhari lò gbogbo owó tó san kò tó owó tí Tinubu san láàrin ọdún 3 yìí Tinubu tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti fẹ́ jálè lórí tí wọ́n ti ń yáwó sanwó oṣù àwọn òṣìṣẹ́ tọ́pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ zero allocation ẹ lọ rèé Google rẹ̀ kẹ́ẹ̀kọ́kọ́ mi lé lórí nígbà náà wọ́n ń ṣe zero allocation tí wọ́n sọ pé ìpínlẹ̀ báyìí kò ní rówó gbà lóṣù yìí o tí wọ́n ń pè é síra wọn pé iṣẹ́ ti ń já lọ́nu àwa dípà ń yáwó sanwó oṣù tá à ń yáwó ṣe gbogbo nǹkan owó wa ń sùn wá bọ̀ díẹ̀díẹ̀ ìyẹn tún gbógun sùmọ̀mí dé yìí o ìyẹn gbógun insecurity dé yìí o Sunday tó gbìyànjú tó fẹ̀mí ẹ̀ lílẹ̀ tó wọnú gbó ẹjẹ́ kíká yín o àkáǹtì tí Sunday ní àkáǹtì rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ mọ́kànlá tí ń bá ní owó tó wà nú ẹyọ kan nínú owó tí Sunday Igboho ní wàhálà àwọn ò ní gbé Nàìjíríà mọ́ mọ́ fi Ọlọ́run tọ́lẹ̀ mí búra àdúgbò owó wọn gbẹ́sẹ̀ lé ẹnìkan bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀ ẹ̀wá lọ́fẹ̀mí rẹ̀ lílẹ̀ fóńtọ̀. owó kí ń wà tó bá sọ pé owó lè yàn wá tó èèyàn máa sọlá ni mọye mọ́tò tí a bàjẹ́ láyé ìjọba Buhari nílé Sunday Igboho ó súnmọ́ bílíọ̀nù ní ọkọ̀ tí wọ́n bàjẹ́ ọkọ̀ bíi 6 bí mélòó tí a bàjẹ́ àwọn ọkọ̀ tútútútútútútú síbẹ̀síbẹ̀ náà ó tún sọ káàkiri ó náà lè wà ní hòtẹ́ẹ̀lì kan máa jẹ tọ́kì kan máa pé a ti kọ̀ǹtúrò àwọn ọmọ wọn ti wà ń bẹ̀ ẹ má fẹnu àbùkù kan Sunday Igboho ẹni tí ó bá lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ ẹ má fẹnu àbùkù kan
ọ̀rọ̀ kẹ́yìn mọ̀mọ́ fẹnu pàápàá jùlọ àwọn ẹgbẹ́ tó rí bí ẹgbẹ́ míì tí àwọn àti Sunday jọ ń ṣe competition. Ẹ wá o, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ní ọdún tí bàbá Ọbásanjọ́ tó ní kí wọ́n arrest, ó wà lára tí járáǹkì bàbá Ọbásanjọ́ ńjọ́ náà tíjọba rẹ̀ ò fi níyì ńlẹ̀ Yorùbá. Ọbásanjọ́ náà gbìyànjú, ó náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn tí ẹ baná jẹ́ tí wọ́n gbowó ná tí wọ́n ò ṣe iṣẹ́ ná, tọ́rọ̀ wọn dọ̀rọ̀ EFCC tí wọ́n fi dá EFCC àti ICPC ilẹ̀. Àwọn náà wọ́n tún fẹ́ di president lẹ́yìn lórí tí wọ́n ní àwọn náà tún fẹ́ ṣèjọba dandan gbọ́dọ̀ lọ́rùn àròkú sí. Ẹ wá fọmọ yín kalẹ̀ wọ́n ní rárá. Kò sì sí túláàsì nínú ọ̀rọ̀ Nàìjíríà. Níbo lẹ ti gbọ́ rí pé wọ́n jíyàn gbé, wọ́n wà ń péjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀. Àwọn ò bá fámílì ẹni tí wọ́n gbé sọ̀rọ̀. Ẹ rí pé lẹ́yìn ó ti mọ́wọ́ òṣèlú dání. Àwọn kan ní wọ́n fẹ́ helicopter kó wọn lọ sí Kaduna, wọn ò gbàgbọ́. Bálà rẹ̀ bá domi àgbọ̀n jáde ní ibi tí wọ́n wà wọn àfi bí wọ́n bá wọlé ẹ̀bẹ̀ lókun torí àwọn surveillance yípo wọ́n sì wà láàrin wọn ò lè escape ń bẹ̀ o àfi tí wọ́n bá wọlé síbi tí wọ́n wà lókun kò sọ́gbọ́n tí wọ́n lè ta sí i wọ́n mọ́nítọ̀ wọn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru wá kó àti gbà wọ́n lẹ̀ torí collateral damage ẹ̀mí ẹlẹ́mìí tí ń bẹ lọ́wọ́ wọn ogójì èèyàn ó lé tí ń bẹ ń bẹ ṣé wọ́n wàá pa wọ́n mọ́ wọn ni. ẹ má fi wá ṣòṣèlú ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ̀yin nu Ọlọ́run ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀ lásìkò ológun kẹwàá pé ẹ wá kó kinní kẹwàá ẹ fẹ́ bá president ológun kan sọ̀rọ̀ head of state lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí solo administrator kan àbí gómìnà ológun kan kọ́nẹ́ẹ̀lì lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀báràlú sọ̀rọ̀ tí wọ́n bí yín dáa bẹ́ẹ̀ ẹ má fi wá kaskọ́ọ̀sì ẹ̀yin olóṣèlú lẹ̀ ń fi wá ṣòṣèlú. àwọn kan wà ẹ̀ka tí wọ́n propaganda burúkú ni wọ́n ní lọ́wọ́ nínú àwọn olóṣèlú yẹn wọ́n pín sọ́nà mẹ́ta. àwọn kan wà wọ́n níwà burúkú ẹ̀ ní rí lójú wọn ẹ̀ ní rí inú wa wọn. àwọn wọn mọ̀ pé tí wọ́n bá gbé èèyàn tí wọ́n bá kọ́ ọmọ sùkú yóò dá gbogbo ìlú sí wàhálà. ayé ọmọ sọ pé ìjọba yìí ti sú wa o kinní kan ti ṣe o. àwọn oní propaganda náà àwọn ẹ̀ka kejì tọ́jú propaganda náà bá wọn gbé. àní wọ́n lọ ya àwọn ẹni ẹlẹ́ni àwọn sọ́jà Sudan tí wọ́n ń sọ̀ kalẹ̀ nínú bàálù tí wọ́n gbébọn kọ́rùn àwọn Sudanese tí wọ́n bọ́ọ̀dù flight wọ́n ń sọ̀ kalẹ̀ wọ́n yà wọ́n nínú bàálù wọ́n tún yà wọ́n bí wọ́n ti sọ̀ kalẹ̀ pé ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tí wọ́n ń sọ̀ kalẹ̀ tí wọ́n ń gun bàálù. ẹ̀tọ́ bá jẹ́ literate náà tí bá ń fọ́lò rẹ̀ gbogbo tí bá ń rí lórí fóònù orí òǹtọ̀ ń ti dàrú. àwọn ní Sudan bí wọ́n ti ń ṣe bòròdò change wọ́n máa to owó lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa de owó tí wọ́n máa fi kíní dẹ owó tí wọ́n wà nílẹ̀ tí wọ́n máa fi bí wheelbarrow tí owó wọn ò ní fálù owó lè tó láti bí irú bí ìsójú títì ìyẹn ní Sudan bí wọ́n ti ń ṣẹ́wó wọ́n tún ya fíìmù yún ní wọ́n tún ní ẹ̀wò owó táwọn bandits gbà ní. wọ́n lè ya nǹkan wúrúwúrú ní ìsìn kí wọ́n máa sáré ẹgbàá ẹ̀ ní mọ kí ló ṣẹlẹ̀ why àṣà ọ̀nà ọ̀ wọ́n lè rí bí mọ́tò kan ti ń jóná ní ìsìn kí wọ́n ráwọn èèyàn kọ́ pọ̀ ńbẹ̀ kí wọ́n ya fọ́tò rẹ̀ kí wọ́n mú pé Ọ̀yọ́ again Ọlọ́run yóò gbé yín láyà òkè bẹ́ẹ̀ ṣe ń tẹ́ tájẹ́ẹ̀tì yín tẹ̀ ń ní láti tẹ́ ẹ fẹ́ fi nǹkan yẹn sùn Ọlọ́run wọn dá nǹkan yẹn padà sọ́dọ̀ yín ẹ wá ṣe gbogbo ẹ wá da gbogbo ẹ̀rú olóko ò lè roko olódò ò lè rodò ọmọ sùkú ò lè lọ iléèwé mọ́ ẹ rí i pé ńgbà tá a bá sún tá a bá kàn gírí ẹ wo ohun tí ó gbẹ̀yìn ẹ̀ kí ló wá dé. ẹ jẹ́ kí Sunday ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ibi tó bá lágbára sí bàbá ó try nínà ó ńgbà tí èjẹ́ pé wọ́n jọ kọ́ ọmọ pamọ́ bàbá rí wọn gbà good luck bí ò sì rí wọn gbà ó tráì wọn ọjọ́ kó wọn pamọ́ kọ̀ mọ́ bí wọ́n kó wọn sí òun náà ń wá wọn ní tíátà ní kọ́ńtẹ́ǹtì èèyàn wọ́n mú àwọn èèyàn balẹ̀ lójú nínú igbó ọ̀tá àríbi tí wọ́n ti ń yìn wọ́n bọ̀ bí wọ́n ṣe ń dè wọ́n bí wọ́n ẹ̀jẹ̀ ń sàn bàlà ṣé kọ́ńtẹ́ǹtì náà nu pé kíkiní yìí ó lè rí ọyá ẹja yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ àbí kó lè bá a rí ṣé kọ́ńtẹ́ǹtì náà wọ́n fi yún un ṣe odidi ẹ̀mí ẹnìkan gbẹ̀mí rẹ̀ lẹ́pẹ́ ọyá wá yìnbọn mọ́hún kẹ́ẹ̀fọ́ ṣe kọ́ńtẹ́ǹtì. níjọ́ tí àwọn Oòduà náà tí wọ́n ń lo dọ́là lọ́wọ́ gbogbo ń tọ́ba lòun ó di Oòduà lọ́wọ́ ńjọ́ náà àwọn OPC àti ti bàbá Fáṣeun ni àti ti Gani Adams ni Oòduà ó tó di wípé ó tó bí oríṣi mélòó nìsín
ilé kan bá ń jó lọ́wọ́ panápaná ní ẹ kíìpù ilé ẹ̀gbẹ́ rẹ̀ ilé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ fi omi sí kí náà mọ̀ bá a débẹ̀. ọ̀rọ̀ ti Sunday bàálù tó ti fò ní tọ́lọ́ ń bá lòun ó fi yàn nígbà tí ò ti lè kú níjọ́ táwọn DSS lọ lé ẹ̀ tí wọ́n yìnbọn ọ̀pọ̀lọpọ̀ bàtálíọ̀nù sọ́jà lórí ẹni oró kan tí wọ́n kó lọ bá. kìí ṣe pé ọ̀lágbára láti gbèjà ara rẹ̀ ó ní tó bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣẹ́ńjọ́ ẹnìkan gbọ́dọ̀ yìnbọn o ọwọ́ ọ̀yún lásán pé ó yìnbọn bí àwọn bá pọlọ́pàá kan lásán sọ́jà méjì ni wọ́n pa nílùú kan láyé Ọbásanjọ́ ni wọ́n lọ jẹ̀lúrun ẹ lọ gúgù rẹ̀ ẹ lọ béèrè nílẹ̀ Ìgbò ni wọ́n pa sọ́jà méjì Ọbásanjọ́ ní kí ló ṣubú tẹ̀lùn yìí ó sì ti di alágbádáǹgbà náà lórí olóṣèlú ni wọ́n lọ jẹbẹ̀rún wọ́n ń fi bẹ́ẹ̀ pìtàn báyìí ni òun náà bá ṣe bí ẹlẹ́ran aránjọ́ náà tó yìnbọn pa ò tí sọ́jà kan balẹ̀ àbọ́lọ́pàá kan bá balẹ̀. ọ̀rọ̀ Nàìjíríà kó kọ́ńtẹ́ẹ̀tì ntí kálukú bá ní ni kó gbé jáde ẹ sọ̀pọ́ọ̀tì ara yín bọ́ bá ṣe pé àwọn Gani Adams lè fẹ́ tẹ̀lé gúrùpù wọn tẹ̀lé wọn ẹ wo sẹ́tàwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti tèkó ń ṣe ẹ wòye èèyàn tí wọ́n ti rescue tí wọ́n ti gbà á lẹ́nu gbò òṣèlú ni kò sí nǹkan mi mò ń fún 100% assurance pé tá a bá dìbò lénìí tí wọ́n kéde lénìí ọpẹ́ tán láàrin oṣù kan yóò tó máa ṣe wùdùwùdùwùdù lẹ́yìn èèyàn ẹ̀ ní gbọ́n kankan mọ́ olóṣèlú ń bẹ̀rù pé bàbá ní kí wọ́n lọ gbégbèsè ní ìsìn wọn ò ní dìbò fún wa kí ni ìbò ọ̀rọ̀ sòrè sọ lásìkò òṣèlú pàápàá jùlọ lásìkò tí bò bá ń bọ̀ advice lásán níyàwó Tinubu fún àwọn èèyàn wa ní ẹgbàá ó ti ní wọ́n máa ta kéńgbé àkà àti àgbàdo ló ní wọ́n máa sun o ní wàá lọ yẹ̀kọ́ sọ tí ó kó pé wọ́n máa so lóṣó ni ó ní owó kéékèèké wà tíjọba lè pèsè fáwọn èèyàn tí wọ́n ó fún wọn tí ò ní jẹ́ ẹ̀yáwó tí ò ní jẹ́ owó yíyá tí wọ́n sì lè fi ṣe nǹkan kan ẹ bá mú 100,000 lọ yóò ra àgbàdo yóò yẹn lóòótọ́ bẹ́ẹ̀ bá mú 200,000 lọ yóò rẹwà yóò ra epo yóò sì ra dògán yóò dín àkàrà ìbọn bá mú 100,000 lọ yóò sì pọpọ́ fúnnú ẹ yóò bá ṣe kàn náà kọ́ ni ọ̀tá. ìgbàgbọ́ tóbìnrin ti ń sọ̀rọ̀ ni pé ọwọ́ tó bá dilẹ̀ ilé ìsúnmọ́ wáṣẹ́